wọ́n máa ṣe níwọ̀n gbà tí wọ́n ti ní kọ́ máa ṣẹ̀sìn tiwọn. ẹni wò ní fọwọ́kùn níṣẹ̀ṣe kan. kàkà wọ́n gbé rámbì náà níwọ̀n gbà tí wọ́n ti ní kọ́ máa ṣẹ̀sìn tiwọn wáyé tó máa disturb àwọn olókùn kọ́ máa ṣẹ̀sìn tiwọn. ẹ̀sìn kò ṣe àdí kan lọ́wọ́ nǹkan tó mọ ní orí ń ṣe nǹkan tèmi náà mọ ni mò ń ṣe tí n bá ti dí ẹ lọ́wọ́ lórí tiẹ̀ tó ń ṣe má dé mi náà lọ́wọ́ lórí tèmi tí mò ń ṣe. odò tó ń dá wàhálà alẹ́ gangan ni odò Yemẹja ní ìlú Ìlọrin. wọ́n ní àwọn àfáà sọ pé láàárọ̀ kùtùkùtù làwọn ti máa jí lọ síbẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ ọjọ́ ìṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe máa gbé ìpèsè lọ sí odò Yemẹja. ṣé ẹ rí pé fàákájà máa wà lọ́jọ́ yẹn? gbogbo àwọn tó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ní àwọn tó ẹni tí ò kì í ṣe ìṣẹ̀ṣe wọ́n kọ disturb wọn tó máa ń kírun pé kọ́ máa kírun. àwọn ìlú kan fún àtọ́jú pé tó bá ń kí jímọ̀ àbí tó bá ń kírun lọ́wọ́lọ́wọ́ ìwọ tó bá ń play orin tó ń ṣe business ẹlẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ẹ̀ ò tó bẹ́ẹ̀ kó play orin wọ́n máa ní kó pa ni wáyé táwọn wá fẹ́ di ẹlòmíì lọ́wọ́ tiẹ̀ inú gbà ojú ọ̀run tẹ yẹfóònù aláìfi gbà kan gba so kàn jọ́ torí Ọlọ́run kọ́ máa dá wàhálà sílẹ̀ káwọn tó dẹ̀ jó lórí wọn gọ́vnọ̀ state wọn kó bá wọn sọ̀rọ̀ kọ́ máa yẹ kí wàhálà ṣẹlẹ̀ because tó bá ṣẹlẹ̀ ńbẹ̀ kò ní dúró síbẹ̀ ó máa tàn káàkiri. nínú wàhálà tí wọ́n fà níbẹ̀ nǹkan tí àwọn àfáà ń sọ ni pé mùsùlùmí ló ní Ìlọrin àti pé kùráì náà fi tẹ ìlú Ìlọrin dó kí lẹ rí sí. kò sí nǹkan kan tó jọ mùsùlùmí ló ní Ìlọrin kankan bí kankan gbogbo ilẹ̀ Yorùbá pátápátá Ìṣẹ̀ṣe la fi tẹ̀ dó mi lè sọ ẹ mọ bí àwọn Fúlàní ṣe dé Kwara ní Ìlọrin ni báwo lè wá jẹ́lẹ̀ mùsùlùmí tí ó bá sáfúnjà tó ṣe nǹkan tó yẹ kó ṣe kí ṣe muslim fẹ́ wà nílọrin níbo ló ti wá jẹ́lu mùsùlùmí ìjọba náà ń lò náà ìjọba náà ń lò ó dẹ̀ ti tó tàn tí gbogbo Yorùbá gbọ́dọ̀ dìde ta gbọ́dọ̀ kọ kíní ìpapà because ó ti ń pọ̀ jù tó bá ti ń di pé àwọn kan fẹ́ ṣọdún tiwọn tó bá ní kọ́ máa ṣe ó ti ń pọ̀ jù tí wọ́n ti ń kọjá ayé wọn nìyẹn gbogbo ilẹ̀ Yorùbá pátápátá Ìṣẹ̀ṣe ló tẹ̀dó tó bá dẹ̀ fẹ́ gbọ́ tán wọn apá kan fún wọn. lórí ọ̀rọ̀ iṣẹ́ wo lè wá fẹ́ rán sí ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ ìwọ̀n àpapọ̀. iṣẹ́ tí mo fẹ́ rán sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni pé kán jọ kán sọ fún wọn ní state yẹn pé kí anybody má disturb anybody láti ṣe ọdún ẹ̀ nǹkan tó ní kálukú bá mọ̀ ṣe ni kó mọ̀ ṣe and with the look of things kò sure pé wọ́n lè gbọ́ so kán dá àwọn ọlọ́pàá àwọn agbófinró kán dá wọn síta ní ọjọ́ yẹn bí ẹnikẹ́ni tó bá lọ dá ẹni lẹ́ni lọ́nà lórí fẹ́ lọ ṣe nǹkan tó mọ̀ ṣe kán bẹ̀rẹ̀ sí ní máa kó wọn kí gọ́vnà ìlú yẹn náà kó dẹ̀ support federal government láti di pé àwọn ṣiṣẹ́ yẹn kán má gbé ẹ̀sìn sórí fi bá lé tí wọ́n jẹ́. àwọn kan tiẹ̀ ń sọ wọ́n ń gbé epo yíyẹ ẹnu kiri lórí ayélujára wọ́n ní ìtí àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan lágbàáyé tí wọ́n ń fi ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì tó fi ń jagbà wípé ẹ̀sìn ní Nàìjíríà gbé lórí ń bí. adàfún mi tẹ bá wò lù ìtòótọ́ church àti mọ́ṣáláṣí church pàápàá ló pọ̀ ju àwọn tó fún wa lẹ́sìn gan ní church jù wọn lọ pẹ̀lú bá ṣe wá ní church bó ṣe pọ̀ tó yẹn lọ́síwájú olóde balẹ̀ ìlọsíwájú wò la rí kò sí nǹkan kan náà bọ̀ ká ní Ìṣẹ̀ṣe tá à ń ṣe yẹn gangan ládìmú ni ìlú ìwà láì ìlú yóò ní rí bó ṣe rí ìlú yìí máa ti yàtọ̀ torí àwọn kankan wà tó yẹ pé o mọ̀ pé tó bá ṣe báyìí nǹkan báyìí lè bí ẹ̀ tó máa rí o ò dẹ̀ ní fẹ́ ṣe tó bá ṣe nǹkan báyìí lè san tó máa rí o ò ní fẹ́ ṣe but simply because agbẹ̀sìn ẹlẹ́sìn àǹkà bible tó yẹ pé tó bá kà látẹ̀ ní títí dọ̀túnla mẹ́jọ nǹkan kan lè má ṣẹlẹ̀ tó bá lọ bẹ́ ìpè fún ẹnbi tó ti da nídìí ògùn àbẹ́sù wàá mọ̀ kókó nǹkan but wọn ò ní gbarú ẹ̀ láàyè torí wọ́n mọ̀ pé nǹkan táwọn ń ṣe ò dáa òun náà fi ń tàn wá mo wo swearing ní King Charles náà ṣé wọn ṣẹ̀ṣẹ̀ ṣe ń bẹ̀ ni àwọn tó gbé bible fún wa nìyẹn o King James version àwọn ẹbí wọn náà kọ wọn dìde kọ nǹkan tó wọn náà kọ sínú ẹ̀ fún wa àwọn á gbé yẹn sórí àwọn dẹ̀ ń dọ́gbọ́n lábẹ́lẹ̀ ọlọ́mọ yẹn ká gbọ̀ kù nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn mo wo swearing yẹn láì àárín kan wọ́n tiẹ̀ tún kọ́ bẹ̀wọ̀n jẹ́ ká mọ nǹkan tó ń ṣe oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn òrùka tó ń fún yẹn òrùka wọn náà ń fún náà ń kìbọ̀ lọ́wọ́ nǹkan pọ̀ gan tó ń ṣe àwọn òfin Ìṣẹ̀ṣe tí wọ́n fi sílẹ̀ wọ́n fi àgbò funfun bọ̀ lọ́jọ́ wọ́n fi sílẹ̀ àwa tó wá gbé ẹ̀sìn wa bá àwa ta ti wa nù àwa ń ṣe kìíní tó àwọn pásítọ̀ fẹ́ gbàgbà mẹ́wàá àwa ń brain wash wa nù church àdọ́dọ̀ àfáà náà àfáà máa sọ kátikàti àfáà fẹ́ pé púpọ̀ nu wọn ló nífà o wọ́n mọ̀ bí tó ń torí bọ̀ o wọ́n dé tàwọn máa wàásù àwọn pásítọ̀ náà the same thing wọ́n dẹ̀ ń tàn àwa náà dẹ̀ ń tanra wa
yàtọ̀ sí yẹn àti ẹ̀ ní kí oníkálukú má ṣe nǹkan tó wù but kíkan má di kankan lọ́wọ́ tó bá pé Christianity ló believe inú má ṣe lọ bó jẹ́ Islam ló believe inú ẹ̀ má ṣe lọ àwọn tá believe inú ṣẹ̀ṣẹ̀ ẹ fi wá sílẹ̀ káwọn náà ṣe tiwa so bó ṣe rí nìyẹn. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí ẹ lè jẹ́ olórí kan gbòógì ní ilẹ̀ Yorùbá kí ni àmọ̀ràn yín fún gbogbo ọmọ Yorùbá àti pàápàá jùlọ fún ọmọ Yorùbá tí ó jẹ́ oníṣẹ̀ṣe? Well, àmọ̀ràn mi fún wọn ní pé kò ń ṣe ní ó ti pẹ́ tèmi ti ń tẹnu mọ́ tí mo ti ń jà fún pé kán máa fún wọn lọ́lídé mi ò ṣe máa sọ but inú mi ń dùn pé àwọn kankan wọ́n ti ń gbìyànjú àti máa fún wọn lọ́lídé kí àwọn náà kán máa kó ẹnu then àwọn náà kàn jẹ́ kán máa rí pa wọn ṣẹ́rí most of the things tá à ń ṣe tí àwọn ẹlẹ́sìn àjòjì yẹn tán fi ń mórí mọ́ ìṣẹ̀ṣe lọ́wọ́ ni pé àwọn a kì í ṣàánú ara wa ìtọ́rí àánú tán máa ń ṣe yẹn òun náà fi ń kó àwọn ọmọ wa lọ sínú ẹ̀sìn wọn but àwa oníkálukú kan mójútọ́rọ̀ ayé tara ẹ̀ nìkan ni ní ẹ̀dẹ́kù díẹ̀ káàtó so a gbọ́dọ̀ gbìyànjú náà àti máa ṣe ìrànlọ́wọ́ fúnra wa. Kí ni àmọ̀ràn fún gbogbo àwọn ọba tí ó jẹ́ ọba tí Ifá pè ní ilẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí? Well, mi ò tó láti sọ̀rọ̀ sáwọn orí adé o